Alaroye máa wí o. Ó tán, iléeṣẹ́ Dangote ti ń ta epo ẹ̀ sílẹ̀ òkèèrè. Bí aráalé ẹni kò bá fẹ́ tẹni, a ó sì máa bá ará àdúgbò ṣọ̀rẹ́ kájọ máa gba àmọ̀ràn pọ̀. Èdè tó jọ pé àwọn aláṣẹ ilé ìfọpo Dangote ń fọ̀ fún ìjọba Nàìjíríà, iléeṣẹ́ NNPC àtàwọn alágbára Nàìjíríà kan tí wọ́n ń gbégi dínà fún iṣẹ́ okòwò wọn láti ọjọ́ yìí nìyí o. Bí a ti ń sọ̀rọ̀ yìí, iléeṣẹ́ Dangote ti bẹ̀rẹ̀ sí ta epo bẹntiróòlù tí wọ́n ń ṣe sí àwọn orílẹ̀-èdè míì, pàápàá àwọn orílẹ̀-èdè tí wọ́n súnmọ́ wa ní Áfíríkà. Ìròyìn sì sọ pé eléyìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, kò lè pẹ́ tí wọn yóò fi gbé ọjà wọn wọ òkè òkun lọ. Àwọn ọ̀mọ̀ràn tí wọ́n máa ń ṣe àkíyèsí bí àwọn ọkọ̀ ojú omi ti ń rìn, ibi tí wọ́n ń lọ àti ohun tí wọ́n ń kó lọ ni wọ́n ní àwọn rí àwọn ọkọ̀ ojú omi kan létí èbúté Tógò. Nígbà tí wọ́n sì wo àwọn ọkọ̀ ojú omi ńláńlá náà dáadáa, wọ́n rí i pé táwọn iléeṣẹ́ Dangote ni, àti pé epo bẹntiróòlù ni wọ́n kó. Èyí tí wọ́n kọ́kọ́ kó yóò balẹ̀ sí Tógò, nígbà tí àwọn míì tó tẹ̀lé wọn yóò máa gbé epo náà gba ojú omi lọ sáwọn orílẹ̀-èdè Áfíríkà tó kù. Ohun tí èyí túmọ̀ sí ni pé Dangote ti múra àwọn iléeṣẹ́ NNPC àti àwọn alágbára nídìí iṣẹ́ epo bẹntiróòlù títà àti rírà sílẹ̀, nítorí bí kò jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà kò lè tètè yá kánkán bẹ́ẹ̀ yẹn. Àmọ́ o, ìwádìí Alaroye ní olú iléeṣẹ́ Dangote ní Falọmọ lẹ́kọ̀ọ́ fi hàn pé kì í ṣe àwọn ilé ìfọpo ti Nàìjíríà yìí ló sáré sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n yí wọn ká ni wọ́n tètè wá Dangote rí, tí wọ́n sì ní àwọn fẹ́ bẹ̀rẹ̀ àjọṣepọ̀ pẹ̀lú wọn, nítorí àwọn nígbàgbọ́ pé ilé ìfọpo náà yóò ran àwọn lọ́wọ́, àti pé ó sàn fáwọn láti máa ra epo bẹntiróòlù ní Nàìjíríà ju ìlú òyìnbó lọ. Ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún níròyìn náà ti kọ́kọ́ jáde pé àwọn orílẹ̀-èdè Áfíríkà bíi 7 ni wọ́n ti wà ní ìmúrasílẹ̀ láti máa ra epo Dangote, àmọ́ kò sẹ́ni tó rò pé ọ̀rọ̀ náà yóò yá kánkán bẹ́ẹ̀ yẹn. Kódà nígbà náà, ọkùnrin tó jẹ́ alága iléeṣẹ́ iléepo bẹntiróòlù tiwọn ní Ghana, Mustapha Abdulmahadi, sọ pé kò sóhun kan tó lè dá àwọn dúró kí àwọn má ra epo nílé ìfọpo Dangote. Ọkùnrin náà sọ nígbà náà pé bí àwọn bá ń ra epo níléeṣẹ́ Dangote yìí, bíi mílíọ̀nù lọ́nà irinwó owó dọ́là $400 million làwọn yóò máa rí tọ́jú lọ́dọọdún ní Ghana, nítorí owó epo Dangote yàtọ̀ sí tàwọn aráàlú òyìnbó, ó sì mú ìrọ̀rùn gidi bá àwọn ju tibikíbi lọ. Àmọ́ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ ní Nàìjíríà rárá. Ogun lọ́tún, ogun lósì ní kinní náà ti mú wá látìgbà tí ilé ìfọpo Dangote yìí ti dé. Títí di àsìkò tá a wà yìí làwọn iléeṣẹ́ NNPC ti wá sì ń lọ ra epo láti òkè òkun, bó sì tilẹ̀ jẹ́ pé ìjọba àtàwọn aláṣẹ nídìí ọ̀rọ̀ epo bẹntiróòlù nílẹ̀ yìí ti ní káwọn NNPC má ra epo láti ilẹ̀ òkèèrè mọ́, kí wọ́n lè tọ́jú owó dọ́là tí wọ́n ń fojoojúmọ́ kó jáde kúrò nílé. Síbẹ̀ agbẹnusọ NNPC Olúfẹ́mi Ṣónáyẹ ní kò sọ́nà tẹ́nikẹ́ni lè fi ní kí àwọn má ra epo bẹntiróòlù láti òkè òkun, nítorí oníṣòwò làwọn, ibi tó bá sì ti wù àwọn làwọn ti lè ra ọjà wọn. Bí NNPC ti ń ra epo láti òkè òkun yìí, bẹ́ẹ̀ làwọn alágbàtà epo kọ̀ọ̀kan tẹ̀lé wọn lọ, àwọn náà sì ń ra epo láti òkè òkun. Ìròyìn tilẹ̀ rò ó pé epo tí wọ́n rà wọlé láàrin oṣù kan nílẹ̀ yìí ju èyí tí wọ́n rà wọlé tẹ́lẹ̀ lọ, nítorí wọ́n fẹ́ rí i pé àwọn kó epo náà wọlé lọ́pọ̀ yanturu ju ti Dangote lọ. Àmọ́ níbi tí ọ̀rọ̀ wọn kò ti tẹ́ àwọn aráàlú lọ́rùn ni pé bí wọ́n ti ń gbé epo náà wọlé, bẹ́ẹ̀ lówó epo náà ń le sí i. Nítorí pé iléeṣẹ́ Dangote ṣe epo rẹpẹtẹ sílẹ̀, ṣùgbọ́n tí NNPC àtàwọn alágbàtà kan dẹ́yẹ sí i yìí, làwọn náà ṣe fọ̀rọ̀ náà ṣe bí ọkọ̀ kan kò rejìnrìn, ẹgbẹẹgbẹ̀rún ẹ̀ á lọ, tí wọ́n sì fààyè gba àwọn míì láti máa wá ra epo bẹntiróòlù wọn láti orílẹ̀-èdè gbogbo. Ìjáyà àwọn èèyàn báyìí ni pé Ọlọ́run má jẹ́ kí kinní náà wá padà ṣe àkóbá fáwọn ọmọ Nàìjíríà, kó má jẹ́ títí ayé làwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò máa ra epo láti ilẹ̀ òkèèrè, tí àwọn kan yóò sì máa kó owó dọ́là Nàìjíríà lọ sílùú òyìnbó, tí wọn yóò máa ta epo lówó gegere fún wọn. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.